àwọn èèyàn kan ń sin Allah, àwọn èèyàn kan ń sin gọ́ọ̀dù. Ọba tiwa ní ilẹ̀ Yorùbá òun náà ló dé Èkó, ọgbẹ́ Èkó, kò sí èdè tí ò gbọ́. Tí Ọlọ́run rẹ ọba ti gbédè míì kì í sọ Ọlọ́run. Ọlọ́run ibì kan nù. Òun kọ́ ló dódò, kò dá nǹkan kan míì. Tọ́ ọba ti gbọ́ Lárúbáwá, kò gbọ́ Íńgílíṣì. Bá a ti máa ṣe jálàbí fá táyì kúrò. Gbogbo ń ta bá sì gbà ń bi jálàbí, ọ̀sẹ́jọ́ kan táàrò wájú Ọlọ́run. Ní máìkì yóò dáa, bá ń gbé yún. Gbogbo ń ta bá gbà ń bi jálàbí, ẹjọ́ kan táàrò wájú Ọlọ́run ò sí. Ọ̀sẹ́jọ́. Gbogbo àfọ̀n jálàbí, gbogbo ń tọ́ bá wù ọ gbà lérí jálàbí, kò sí ẹjọ́ kan. Èwo ní jẹ́ pé 419, kò sí ní ti jẹ́ 419. Kò sí. Ẹ̀gbọ́n àfọ̀n jálàbí pátá ní òròjọ́ wájú Ọlọ́run. Kò só jálàbí tí ò ní kúnlẹ̀ rojọ́. Kò só jálàbí tí ò ní kúnlẹ̀ rojọ́. Ntí ó kù tí ó la gbogbo ń jálàbí, òun ni tọ́ba wọn dáadáa rẹ̀, tọ́ba ní kóṣù wọn dáadáa rẹ̀, ọkọ̀ já àwọn àìdá nìkan ní ọ̀ráyè lọ. Báwo ló ṣe jálàbí tó ní parọ́? Ọba wo ló ṣe jálàbí tó ní parọ́? Bọ́ọ̀ bá fi rọ́kun, ó ní jẹun. Àbíkọ́ fi kún díẹ̀. Jálàbí sì ni ó sí nínú mádà tí wọ́n kọ́ lé kéwú. Jálàbí farabalẹ̀ kọ́dà ọmọ tó ń ṣe yahoo rábù ní wọn náà kan. Náwó kò lè wọ iná kankan tí ó wò sí. Àwọn yahoo wọ́n wà wọ́n náà máa fà wọ́n lọ. Ẹ̀kú ọ̀lọ́ba ní iná. Gbogbo nǹkan ti dàrú àsìkò tá a wà yé èso àsìkò tá ẹnìkan máa ní kí ẹnìkan. Eru wọ́n da Nàìjíríà rú. Bẹ́ẹ̀ làwọn ẹlẹ́sìn apá kejì náà wọ́n ń dàrú. Bẹ́ẹ̀ làwọn ẹlẹ́sìn apá kejì náà ni wọ́n ń dàrú. Àmọ́ nǹkan ta ìbéèrè tí a fẹ́ béèrè ni pé ẹ̀sìn wo ló wà tó ní ká wá bayé jẹ́? Ìbéèrè pàtàkì fún gbogbo ẹlẹ́sìn náà ni pé ẹ̀sìn wo ló wà tó ní ká wá bayé jẹ́? Ẹ̀sìn wo ló wà tó ní a máa pààyàn? Ẹ̀sìn wo ló wà tó ní ká máa pààyàn? Ẹ̀sìn wo ló wà tó sọ yí pé mi ò sọ ẹ̀sìn àwọn olóòṣà o, mi ò sọ yẹn o. A sọ̀rọ̀ ẹ̀sìn olóòṣà o. Torí pé bí o kíní àwọn ni wọ́n máa ń béèrè èèyàn. Àwọn ni wọ́n ń béèrè èèyàn. Tí wọ́n máa ń fi rúbọ. Wọ́n fi ń rúbọ. Ìséde. Bí ẹ bá sọnù ẹ wá, bí èèyàn bá sọnù ẹ má wá. Àmọ́ Islam, Yahudiya, Nasara. Dúró náà sí tábàtì àfẹ́kìrún ní ìsìn ní èdè Yorùbá. Àwọn sọ pé Allahu Akbar, sorry jàre astaghfirullah. Ọlọ́run tóbi lọ́ba, gbogbo ọpẹ́ ni fún Ọlọ́run ọba àgbáńlá ayé, ọba àjọkẹ́ ayé, ọba àsàkẹ́ ọ̀run, olùkápọ̀ ọjọ́ ẹ̀san, ìwọ láwọn máa sìn, wọn láti rán àwọn lọ́sọ́dọ̀ rẹ. Ṣáàmù ojú ọ̀nà tó tọ́, ojú ọ̀nà àwọn tí wọ́n lọ́ba parí ìdára ilé wọn lórí, tí kì í sáwọn tí wọ́n lọ́ba ti bínú sàtàwọn tó sọnù. Ọlọ́run tóbi lọ́ba, mímọ́ ni fọ́nà ọba tó gbẹ̀ngbẹ̀ jù lọ, mímọ́ ni fọ́nà ọba tó gbẹ̀ngbẹ̀ jù lọ, mímọ́ fọ́nà Ọlọ́run bá gbẹ̀ tí ń yè. Allahu Akbar. Àmọ́ sọ yọ kò make sense now. Kò make sense. Wọ́n pèsè sí nǹkan tí kò lè rí. Wọ́n náà gbé kò make sense now. Àbí Arabic language fashion ló ti dáa jù fún gbọ́. Allahu Akbar. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahman Ar-Rahim Maliki Yawmi. Wọ́n náà ìpínlẹ̀ tó jù ọba lọ. Kò dákẹ́ ẹ kú sí dànù. Ti ń gbọ́ ànábì ìfìjẹ̀yàn yà lọ́wọ́ ara rẹ̀ kò ní pàṣẹ pé ká máa pààyàn báwo ẹni tó bá lóun ṣe ìsìláàmù mọ́ ẹ pa á. Mo wá sọ̀rọ̀ yìí ọmọ ìwá ní àdíìsì làwọn àfáà ń kà jáde wọ́n wá fi fídíò kan hàn mí. Nígbà tẹ́mi náà gbọ́ fídíò yẹn ó bà mí nínú jẹ́ púpọ̀. Fídíò yìí ọkùnrin tí wọ́n pè níta lọ́lọ́run yẹn òun ló ń sọ̀rọ̀ lórí ẹ̀ ó wá play fídíò mẹ́ta nínú ẹ̀. Fídíò àwọn àfáà mẹ́ta èyí tó jẹ́ fresh ó ní tí ìmáàmù odidi ìlú kan ìyẹn níjà lọ́wọ́lọ́wọ́ yìí lórí mọ́bàrí tó ń kóòtù àdìsí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam ọlá anabi sọ wípé tẹ́ ẹ bá dìbò abẹ́ ìbúra fún aláṣẹ méjì nínú ìlú kan ẹ gbọ́ dáadáa o ó ní tẹ́ ẹ bá búra fún aláṣẹ kan
bóyá aago mẹ́ta bóyá aago mẹ́rin ló pé ìkànnì méjèèjì sáà ẹ wá búra fún ẹnì kejì láago mẹ́ta àbọ̀ sẹ́mi pé ọgbọ̀n ṣẹ́jú pé lọ́wọ́ mẹ́ ọ lẹ́yìn tẹ́ búra fún àkọ́kọ́ ó ní aláṣẹ tí ayọ́lẹ̀ kejì yẹn ẹ̀sìn àwọn gbà wọ́n láyè pé ẹ pa á subhanallah ọwọ́ àti bẹ̀bọ́ síbi wípé tẹ́nìkan bá dìde tó fẹ́rẹ̀ ìsìnkú aláṣẹ nínú ìlú tí máa ànáǹsì àwẹ̀ kalẹ̀ pé ọjọ́ báyìí láà máa wẹ̀ tí sultanu Sókótó tí ànáǹsì gẹ́gẹ́ bí aláṣẹ onírú ẹni bẹ́ẹ̀ náà ti fẹ́rẹ̀ ìsìnkú aláṣẹ nìyẹn ọlẹ́sìn àwọn gbà wọ́n láàyè pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ẹ̀ pa á. ọ̀rọ̀ méjèèjì yìí ọba nínú jẹ́ púpọ̀ pé mo là ń bá ẹ̀sìn lọ. àwọn èèyàn àwọn ọmọ kéékèèké sì jókòó wọn ń gbọ́dọ̀ kútùbà yẹn ó ní bí ọ̀rọ̀ méjì gbáǹkọ pé ìsìláàmù ní ẹni tó bá ṣe báyìí ẹ pa á ẹni tó bá ṣe báyìí ẹ pa á sẹ́mi pé èèyàn tí wọ́n pa láyé pọ̀ sẹ́mi pé èèyàn tí wọ́n pa nílẹ̀ Yorùbá pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń tájẹ̀ ti pé bàbá wa tí wọ́n ànọ́ǹsì àwẹ̀ pé òní ń bá wípé olóníkan lọ pa wọ́n bá rí bẹ́ẹ̀ òní kẹ́kọ̀ọ́ ẹgbẹ́ mi tó. Fúlàní tí ò gbọ́ tó wa ó wà lágbára o tó fi èyí pé Fúlàní là ń sìn ẹ tí gẹ̀ẹ́tì ẹ̀ Fúlàní là ń sìn ẹ rí i pé gbogbo ọ̀nà ló ní culture àti tradition wọn. ẹ̀sìn lárúbáwá lẹ̀ ń sìn gbogbo kẹtẹ́ ẹ̀dẹ̀ ń sìn òòṣà tẹ́ ń sìn tá ń pè ní Allah tó bá ti lè kú sínú ẹ̀ tí wọ́n kírun sí ẹ lára àbí wọ́n ṣe bísímìlà sí oúnjẹ àbí nǹkan tó ń jẹ màálù ló máa padà dà lọ́la ẹ ṣí ojú inú yín ẹ kẹ́ má bàa di màálù lọ́jọ́ ọ̀la ìwọ tó bá lójú inú gbogbo nǹkan tí mò ń sọ yìí lọ gbìyànjú kó o ṣe ìwádìí nípa ẹ̀ ìwọ tó bá ti ṣe bísímìlà sí lára ìwọ tó bá ti kírun sí lára màálù ló máa padà dà ní ọjọ́ alẹ́ tó bá ti kú màálù ló máa padà dà ẹran yín là ń jẹ èyí tẹ̀ ń jẹ màálù àwọn tó kú lẹ̀ ń jẹ ẹran ẹ̀ẹ̀kan ni màálù máa ń bímọ lọ́dún màálù pọ̀ wọ́n lè pa 10,000 wọ́n lè pa 10 million lójúmọ́ màálù òdẹ̀ ní ṣe bẹ́ẹ̀ kó tán sí làákàyè wa ẹ jẹ́ ká gbé sí làákàyè wa ìlú tí mo wà yìí a ní landlord meeting tán jẹ́ olórí landlord ládùúgbò gbogbo everybody náà máa ṣe wọ́n bá mùsùlùmí ṣe wọ́n bá ìṣẹ̀ṣe ṣe wọ́n bá christianity ṣe a ní kábíyèsí gbogbo wa pátápátá ní kábíyèsí ń bá ṣe a ní gómìnà gbogbo wa pátápátá ní gómìnà ń bá ṣe a ní ààrẹ gbogbo wa pátápátá ní ààrẹ ń bá ṣe wọ́ọ̀tọ̀ fọlọ́run lódùmarè tó wá dá wa wọ́ọ̀tọ̀ fọlọ́run lódùmarè tó wá dá wa ká wá sọ pé ẹ̀sìn ọlọ́run lódùmarè ní ẹ̀sìn ẹ̀yin tẹ́ ń ṣe Islam ṣàwọn Fúlàní òun lẹ̀ ń ṣe òòṣà àwọn ará lárúbáwá lẹ̀ ń ṣe tán bá ti lè kírun sí yín lára ẹ̀ di màlúù ẹ lọ ṣe ìwádìí nǹkan tí mò ń sọ yìí ọlọ́run lódùmarè á bá mi ṣí làákàyè yín ẹ̀yin bàbá tẹ̀ ṣẹ̀ ń jíbọ̀ yìí má kú sínú ẹ̀sìn Islam tẹ́ bá kú sínú ẹ̀sìn Islam kò sí nǹkan tó ń jẹ́ pé Babátúndé mọ́ ẹ padà di màlúù lọ́jọ́ alẹ́ ni òdodo ọ̀rọ̀ là ń sọ fún yín ẹ lọ ṣe ìwádìí nípa nǹkan tí mò ń sọ yìí ẹ bà bẹ́ẹ̀. sẹ́ẹ̀rì ẹ ti sọ fún yín lónìí tó o bá lọ wọṣẹ́ wàláì psychology ni à ń pè tẹkẹ́lìsì ń talk bó ṣe jẹ́ àmọ́ sọ fún ọ mẹ́jẹ́ mi rẹ̀ takò tẹ́mi rẹ̀ bá yìí takò kò ní wàhálà kẹ́kẹ́ ní tẹ́mi rẹ̀ bá takò nù yín tẹ́ ń gbọ́rọ̀ tèmi o ẹ wá bá mi tẹ́mi yín takò yín fàyè ẹ̀yìn wàláì ẹgbẹ́ orí nígbà tí mo ti sọ yìí tẹ́ ń tọ́ bá fẹ́ máa yé nu yẹn wá bá mi yín fàyè ẹ̀yìn kì í ṣe rọ́ ìtọ́ dá mi lójú ìsìn tọ́ọ̀kù ni wọ́n máa ṣe kí ní jẹ́ ìsìn tọ́ọ̀kù odù mẹ́rìndínlógún lọ́wà nínú fa odù mẹ́rìndínlógún nínú yẹ̀pẹ̀ títẹ̀ odù mẹ́rìndínlógún náà ni àmáwò òkè lódù yẹ̀pẹ̀ títẹ̀ àti ifá wàláhì kankan náà ni ó kọ lọ́yàtọ̀ àti irinṣẹ́ tí ń lò owó ẹyọ làwọn babaláwo ń lò mẹ́rìndínlógún ni ó sì jẹ́ yẹ̀pẹ̀ sákálá táwọn oníyẹ̀pẹ̀ ń tẹ̀ ilé mẹ́rìndínlógún náà ni wọ́n tẹ̀ kalẹ̀ 1121 àlẹ́káwọ́ sàjínú ilé àkọ́kọ́ 1222 àlékàní ilé kejì ilé owó 2111 ilé kẹta nu 2212 ilé kẹrin nu bàyálà náà pé 1111 tẹ̀ríkì ilé karùn-ún ilé ìkúnnù ọlọ́kúnnù marili 1212 marili náà pé ilé kẹfà nu 2122 ilé keje nu 2221 ìkìsínú ilé kẹjọ nu 1122 ilé kẹsàn-án nu ilé ìrìn àjò ibẹ̀ wọ́n ti lọ òkè ẹ̀ẹ́kẹ́ ti wà ní èbò ó yẹ̀yẹ̀ lọ gba físà gbogbo ẹ̀ lámà 1221 àsìkáfínù ilé kẹwàá nù 2112 ìjìtì máa yínú ilé kọkànlá nù 2211 àdúwínú ilé kejìlá nù ilé ọ̀tá nù gbogbo ẹ̀ tí ń sọ lé yín ibẹ̀ ni wọ́n gbọ́kọ́mọ́ sí bẹ́ẹ̀ ni 1112 ilé kẹtàlá nù wọ́n gbé ọlọ 1211 nàkíà nù ilé kẹrìnlá nù wọ́n wà gbé ọlọ 2121 àlìkálì ní ilé tí máa dájọ́ nù onímọ̀wà láàrin wọ́n wà gbé ọlọ lé òkèèrè 2222 jẹ̀mánu èjì ògbénu wàláì bó ṣe rí nù bó ṣe sọ ẹni.
mo ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè fún gbogbo àwọn ọmọ awo pátá bẹ́ẹ̀ ni mo dẹ̀ ṣe asalaamu aleykum warahmatulahi wabarakatuh fáwọn mùsùlùmí inú wa. Ifá ní ẹjẹ́ awéláwà ní o kágbédè kọrùn ifá ìwà ìmàlẹ́ ní ifá ìwà ìmàlẹ́ ní onímàlédè láìláìlàlá Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam láìláìlàláwù kọ́lọ́hún má bàtà wá jẹ́ o láìláìlàláwù kọ́lọ́hún má bàtà wá jẹ́. Hi guys, I would like this opportunity to tell you guys there are some people that are coming to my DM that message me that I'm buggy bokpe something like that kò yẹ kí máa ṣe chatting ifá something like that wípé like all those bad stuff but mo máa fi sọ fún yín máa fi àkókò yìí àti opportunity yìí fi sọ fún yín pé there is no difference between Christian, Muslim, traditionalist and then a sì ní àwọn tó ń wá nínú àwọn Christian, Muslim tó ń wá sọ́dọ̀ wa gan tó wá ń bá wa bá okay for example kílódé tí ọmọ pastor ọmọ onígbàgbọ́ ọmọ onímàlẹ́ ṣe ń lo ẹbu kò proper so as you see that Ifá is prophet to Elédùmarè gbogbo àwọn nǹkan tá à ń sìn táwọn ṣẹ̀ṣẹ̀ ń sìn prophet ní sí Elédùmarè bí Jésù Kristi ṣe jẹ́ prophet sí Ọlọ́run ọba bí Ànábì Muhammad ṣe jẹ́ prophet sí ọba Allah sallallahu alaihi wasallam náà ni Ifá ṣe jẹ́ prophet sí Elédùmarè. Please guys don't misquote us please. Assalamu alaikum gbogbo ẹni tẹ́ ní ká padà lé àti wà lé báyìí so wọ́n ní bọ́mọdé ọ̀bà tán yóò bá rọ̀bà àrọ̀bá sì ní bàbá tán bàbá. Salamu alaikum. Wa alaikum salam. Ní agboolé ọ̀dọ̀ tí. Nílé bàbá mi. Nílé bàbá yín òòṣà wo lẹ́yìn gbọ́njú bá tán bọ̀. Èmi ò bá òòṣà kankan lọ́wọ́ wọn kà pé irun là kí àwọn abala kan à ń gbé eégún à ń lu bàtà àmọ́ wà ń tíya ní sàkání tíya irun ni làbádìmù. Irun lè máa kí. Irun ni a máa kí lábala tọ̀dọ̀ tíya ẹni tí wọ́n bọ̀ ọ̀ṣà à ń bẹ lábala kan àmọ́ wà ń tíya ní fámìlì tọ̀dọ̀ tíya irun là kí. Bàbá yín ò fòṣà kankan hàn yín. Láyé irun ni bàbá mi kí èkú àti bàbá. Nígbà tẹ́ wá dé Ìkòyí níbi tẹ́ ti fẹ́ láti tiwa òòṣà wo lẹ gbẹ́jú bá wọ́n ń ṣe lágboolé òǹlẹ̀wò. Tí mo bá ẹlòmíì à ń ṣe gbàgbọ́ nbẹ. Ìgbàgbọ́ yẹn làwọn kiri yó. Wọn kiri yó àmọ́ wà ń tíya lábala tọ̀dọ̀ tíya ní sàkání tíya. Ibi tẹ́ ti fẹ́ bàbá ni o. Ibi mo ti fẹ́ bàbá nú ọ̀dẹ wọn báyìí irun ni irun là kí àwa ìbọn òòṣà kankan mo máa ń tí jó òòṣà àmọ́ ọ̀run. You embarrassed your society so much in the sense that why would you even have volunteered to come out when the challenge was never meant for a young guy like you? Do not ṣe àwọn bàbá àgbàlagbà tí tó jẹ́ àwọn bàbá àgbà tí challenge MS bàbá tó face gangan. Did you think they don't know what to say, or did you think they don't just know what they are doing? Ṣòro bóyá àwọn bàbá yẹn ò mọ nǹkan tán ṣe tán fi bọ́ta tán fi sọ̀rọ̀. Or can't you just assimilate yourself that is just to prove enough to you that these guys were right? Now you put yourself front like you can do it, but at the end of the day you did nothing. You came with flop guys, some arrogant guys. Arrogance of knowledge, a little knowledge that they are very arrogant of it. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ dẹ́kun mi bóyá àwa tí a wo dìbẹ́tì mùsùlùmí àtàwọn ẹlẹ́bọ lánàá mo bóyá àwa kan wò ní ọ̀dọ̀ tèmi ní opinion tèmi dáṣíkíá ní tẹ́ ṣe dìbẹ́tì ẹ̀rí lè jẹ́jọ́ àwọn mùsùlùmí. Wọ́n láyé dẹ̀ ṣe mí gan nítorí kí lè wá dìbẹ́tì yẹn wò mo pa tó yẹ kí n ṣe tì àsìkò tó yẹ kí n sùn mo fi sílẹ̀ kódà kí ní àfẹ́ tèmi láàárọ̀ níjọ́ kejì wọ́n láti pẹ́ jí lórí mo pẹ́ sùn inter expect ó kọ́lẹ̀ mú fún wa àyàfi ẹni tó bá ní fòdìbò nìkan ló kù ló máa ní tẹ́sí yẹn ó lọ ní tẹ́sí ó lọ láìkò ẹjọ́ wájú lójú gan mi fẹ́ ló ọ̀rọ̀ tí ò dáa inter expect kọ́lẹ̀ fún wa tí wọ́n ti ń dùn yí pé ẹ máa gba ọ̀rọ̀ yìí kú lẹ́nu àwọn pípù yìí wọ́n lè dákẹ́ ẹ tún wá fún double rank ṣẹ́rí àná ní tẹ́sí àná yẹn ẹ fún àwọn ẹlẹ́gbọ̀ọ́ yìí ní double rank ní òun lè pàwọ́ fún yín o ẹ tún fún wọn ní nǹkan egungun ẹ fún wọn ní power tó tọ́ fi máa sọ̀rọ̀ ní o inter sí yóò lọ o ìbéèrè yọkan péré ẹ wá rí dáhùn láàrin 1 hour 40 minutes àwọn amúwà ń bẹ o ìbéèrè yọkan péré ẹ wá dáhùn ẹ béèrè can you imagine gbogbo ẹ wá dàsí rọf ẹ wá dàsí gbogbo abẹ́rẹ́ sàmìtì ẹ mú wá ẹ ní ẹ̀ka tako
ẹ̀rí kankan ẹ̀rí tako ẹ túnṣe o níta ṣe yẹn kò lọ o ẹ bójú wa jẹ́ ní ilé pa fún yín o ní ọ̀dọ̀ tèmi o àyàfi tó bá yẹ pé yes kò nífẹ̀ẹ́ òdodo nìkan ló kù ló máa ní níta ṣe yẹn kò lọ o ẹ rí lì in fact pẹ̀lú gbogbo ẹ ṣe pariwo tó lọ online àṣẹ ẹ padà bójú wa jẹ́ ní ilé pa fún ẹ àṣẹ èmi o opinion tèmi ni ẹ bójú tèmi jẹ́ o ẹ fẹ́ defend àwọn ọ̀rọ̀ bùtà yìí sọ ẹ dẹ̀ wà well prepared bọ́nà yín ṣe nǹkan máa yẹn ẹ ti mọ nǹkan tí ẹ fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹ ti wá wà well prepared lẹ̀ ẹ wà á rí àwọn ẹ̀rí gidi mú wá ẹ̀yin lẹ ṣòfin bí kò má ṣe interrupt ẹ̀yin lẹ wá tún interrupt wọn ẹ̀yin lè pa fún yẹn àbí yẹn fún power ni o gbogbo tí ẹ kẹ́ ẹ sọ tí ẹ kẹ́ ẹ máa fi da àwọn kátà ń gbé wá nù òun ni sọ́jà mi padà wá ń sọ nígbà tí ọba dàgbóyin lẹ̀ ọba ń tẹ́ ẹ ṣe wà okay because life yẹn rough àwọn táwọn gbọ́yìn àkú lórí náà àwọn táwọn gbọ́yìn àkú lórí gbogbo tẹ́ ẹ ṣe kò lọ rárá nǹkan tẹ́ ẹ ṣe kò lọ rárá ẹ̀yà tún bí debate yẹn ṣe o if not ẹ̀dẹ̀ sọ fún yín kò sí tẹ́ ẹ lè ṣe àwọn pípọ̀ yẹn lè mí ni wọn nígbà tí wàá ṣe yìí ẹ̀ tún wà bàlújú jẹ́ ẹ̀ bá ogun ẹ̀ jẹ́ ẹ̀ tún wà fún ráàkì nígbà yẹn ṣe olóò fún wọn tó bá wo láìfù yẹn debate yẹn ẹ̀ lè bí mi ṣe debate ẹ múra àjà wá ní ẹnìkan lágídí ẹnìkan ń pariwo ẹnìkan sọ ẹ láàrin mùsùlùmí náà tẹ wá síbẹ̀ yẹn náà lè tún wá ń drag ọ̀rọ̀ mọ́ra yẹn lọ́wọ́ ìkíní kan dákẹ́ ẹjẹ́ ń sọ̀rọ̀ debate kọ́ nìyẹn o ẹ lọ tún ṣe o ẹ bójú wa jẹ́ o ẹ jẹ́ kí n sùn káà ẹ jẹ́ kí n ṣe. ó ṣẹlẹ̀ lánàá mo kí EMS baba mo kí olówó èkó Allah's wife Malik Musa mo kí gbogbo yín dáadáa mo dẹ̀ kí ọba Solomon mo kí ẹ ṣe gan ẹ kú gbìyànjú very interesting ó tẹ̀yẹ pẹ́yìn àfa ìwà waste time wa ni àfa wa dópè mo really appreciate question tí Allah's wife tí wọ́n béèrè yẹn that just one question ẹ̀yin àfa èdè bẹ̀rẹ̀ sí ní parabolate imagine you guys are just come here to waste our time you don't have proof for all this ẹni proof fún ẹ̀yin náà mọ̀ pé nǹkan tí ò bójú mu ni ẹni fẹ́ defend by all means that does it ẹ mọ̀ pé nǹkan tí ò bójú mu ni wọ́n wá béèrè question lọ́wọ́ yín wípé Al-Quran àti àwọn àdí tí ó fàyè ìgbà káfí ọmọ kékeré nígbà tí ẹ fẹ́ mú ẹ̀rí wá ìkan lọ sí ibi ogún pínpín àwọn ọmọ òrukàn imagine you guys are just coming and waste our time ìkejì máa lọ ó lọ sí ibi pé ká pé àwọn ọmọdé sínú láti kékeré imagine all those things you guys are just failed woefully yesterday ó fi wọ́n pé ẹ̀ lè defend ẹ̀kọ́ tẹ́ ń kà fáwọn èèyàn you cannot defend it and let me mention this also Alifagba you did something yesterday tí o wọ́tẹ̀ you look so much responsible òun ni pé bó ṣe wọlé kí ni ló ti bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ máa bàbá máyì káyẹ já question ta fẹ́ béèrè ẹni tó jù ẹ lọ he has evidence for all his questions that you guys don't have irọ́ nìkan lè lè pa you don't have anything that irọ́ nìkan tẹ̀ lè pa so tí ọba Solomon gbọ́ bá gbá yìí láyè lánàá yẹn ẹ máa wọnú báìbù lọ mẹ́rin wá lórí wípé Al-Quran àti àdí tí ó fàyè gbà ká fẹ́ ọmọ kékeré because ẹ̀ lẹ́rìí very 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 you guys are just came online to waste our time yesterday ẹ̀kọ́ tẹ́kọ̀ọ́ wá ṣe lánàá nìyẹn you don't have what it takes to confront IMS baba and co you don't àní tí Muhammad bá wà láyé lónìí ni ó máa ní wọn kọ́ lóhùn sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú Al-Quran because it's stinking. Thank you very much ẹ̀yin èèyàn wa ẹ̀rọ Yorùbá. ìwọ tó wá fẹ́ ṣe orí ibú tó wá fẹ́ rìn lọ́nà parun péjì tó lè lọ SS baba olófò èkó alákìíní kan ọmọbìnrin tí ò ní respect yẹn tó nà pọ̀ lọ́tẹ́ nìkan mú pẹ̀lú òyìnbó oṣù tó máa ń sọ àwọn ọ̀gá àtàwọn tó wà tó fẹ́ ba Islam jẹ́ lọ sí péjì wọn fast food láti fi ṣe orí ibú láti lọ sọ́nà parun òun nìyẹn wọ́n máa fẹ́ lọ ọpọlọ ẹ láti jẹ́ kó dàbí olórí ibú bíi tiwọn. So why going to their page ẹjọ́ Islam yìí ó ti wá sílẹ̀ Yorùbá bàbá ńlá ẹnìkan ò lè gbé kúrò ńbẹ̀ ó ti wọlé Ìgbò ẹ̀ẹ́dẹ̀ lè lé bá ẹ tún polongo ẹ̀ sí ni nítorí ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tọ́lọ́run ti sẹ́ kó mú máa polongo Islam látòjúlé kan sójúlé kejì ẹ tún polongo ẹ̀ ní àwọn olórí burúkú èèyàn lè mú kúrò nínú Islam olórí èèyàn ẹ lè mú kúrò kẹ́ṣẹ́ jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ lè mú kí wọ́n mú kúrò nínú Islam ẹ̀sìn tọ́lọ́run bá ti fò tẹ̀dú ní kò sí èèyàn tó lè bàjẹ́ òjíṣẹ́ láàrọ̀ sí Rasulullah sallallahu alaihi wasallam ó ti wá dáṣẹ́ gbogbo yín a lè fẹ́ oyin kù Ọlọ́run sọ pé nígbà tí
ìrọ̀lẹ́ ayé bá ti ń dé òpin ayé bá ti ń dé àwọn èèyàn wa máa ṣiṣẹ́ àdánù bí àwọn ss bàbá yẹn olófin ìpín gbogbo iṣẹ́ àdánù báyìí àwọn ló máa ṣe so kò lè jẹ́ tuntun fún ìwọ tó bá gbọ́ ẹ̀sìn ẹ̀yẹ ara iṣẹ́ àdánù ìgbésí òfò àdánù tọ́lọ́run bá là tó sọ òun nìyẹn. gbogbo ẹ̀yin àfa tẹ́ ń bá àwọn ẹlẹ́sìn mi tẹ́ ń bá àwọn ṣe debate àbí challenge ní lórí social media ni níṣẹ́ ìsí òsì káyín la ẹ̀yin gangan náà mọ̀ fúnra yín pé kò sírú wújà tẹ̀lé mú wá kò sírú ẹ̀rí tẹ̀lé mú wá tí wọ́n lè fi gbà sílámù kò wá sírú táwa náà lè sọ fún wọn táwọn náà lè fi gbẹ̀sìn wa àfi tọ́lọ́run bá fẹ́ yí wọn padà lókù ṣé wá rí ọlọ́run ti jẹ́ ká mọ̀ pé lákùndé ni kún wálé ẹ̀dín tí wọ́n fún wọn tiwa náà fún wa ọlọ́run ti jẹ́ ká mọ̀ yí wọn ọlọ́run tún wá ní tó bá wù mí ọlọ́run màá ṣe yín níjọ kan náà màá ṣe yín lẹ́lẹ́sìn kan náà ó wọ ọlọ́run dá wọn síbi tọ́lọ́run dá wọn sí ó sì wọ ọlọ́run dá wa náà sí irú ibi tọ́lọ́run dá wa náà sí bí irú èmi nísìn kò sí irú tẹ́nìkan lè mú wá lẹ́rìí tí ó wà ní ẹ̀kíní kan tí wọ́n á fi ìsìláàmù ọlọ́mọdé ra padà sí àbúrú ṣé wàá rí gbogbo ẹ̀rí tí wọ́n ń kó wá ń ta àbùkù ìsìláàmù ni ìsìn ta àbùkù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni èmi fẹ́ rọ̀ yín ni mo fẹ́ bẹ̀ yín ni ẹ dákun torí ọlọ́run ẹ má bá wọn ṣe dìbéètì mọ́ ẹ sì má bá wọn ṣàríyànjiyàn lórí ẹ̀sìn mọ́ ń ta àbùkù ìsìláàmù ni torí ọlọ́run. ní ọmọ ọdún 9 ẹ̀yin sọ pé ó ti bàlágà ó bàlágà kò bàlágà it is against our own culture and tradition kí wọ́n máa fẹ́ ọmọ ọdún 9. now nígbà tá a gbé yẹn jáde a tún wá gbé fatwa jáde tó wá ń ṣàlàyé pé àwọn ọmọbìnrin yín tẹ́ bá fẹ́ tó jẹ́ wípé wọn ò tí ì máa ṣe nǹkan oṣù wọ́n sì kéré bóyá ọmọ òkókó tó sì mú yàn lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe lè bá ṣeré títí di ìgbà tí ara ẹ̀ máa fi lè gba nǹkan ọmọkùnrin. gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tí ẹ lọ ṣe dìbéètì pẹ̀lú àwọn ẹlẹ́sìn àbáláyé àwọn traditionalist mo kí gbogbo yín pé ẹ kú àtótónu ẹ kú iṣẹ́ ọlọ́run ọba yóò túbọ̀ máa bá mi ṣàlékún mímọ̀ yín kò easy ṣùgbọ́n mo fẹ́ pè ní sákìyèsí kan gbogbo yín pátá ẹ pàfọ́ọ̀mù tó bí a ṣe expect pé kẹ́ ẹ pàfọ́ọ̀mù 30 days grace lẹ́ni láti fi treat àwọn pírọ́blẹ́mù tí wọ́n ti impose síwájú yín tẹ́lẹ̀ nǹkan tí àwọn ẹlẹ́sìn àbáláyé ìbéèrè lọ́wọ́ yín wọn ò ṣàfikún ẹ̀ fún yín rárá ní debate tẹ́ wá ṣe lọ́ndì 30 wọ́n ti ń béèrè lọ́wọ́ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ allegations tí wọ́n fi kan Prophet Muhammad láwọn kan ẹ̀rí tí wọ́n mú wá òun náà ni wọ́n stand lé lórí tí wọ́n tún padà wá bí yín ẹ sì fún wọn lọ́jọ́ 30 days ó tó fún yín láti fi prepare láti fi yànnà náà àwọn allegations yìí kó tó di ọjọ́ tọ́jọ́ pé ẹ wíìkì ẹ ṣe tó dáadáa bá ṣe fẹ́ nítorí pé ẹ kọ́kọ́ ti ẹ̀ wò náà wọ́n ní ká máa gbé ẹ̀sìn tiwa lárugẹ wọ́n ní ẹ̀sìn àràbù ẹ wo arábìnrin tó pèrè ní Allah's wife rẹ tó ń fi eyín sòyìnbó bí ẹni pé wọ́n ń fọ̀ọ̀sẹ̀ láti sòyìnbó ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn ẹlẹ́sìn lòun náà ń gbé lárugẹ àṣà aláṣà òun ló ń gbé lárugẹ yẹn eyín ló fi ń sòyìnbó ìyẹn bẹ̀rẹ̀ tiẹ̀ kọ́ ni mò ń fẹ́ lọ ṣe rí gbogbo àwọn ẹlẹ́sìn àbáláyé tẹ lọ bá ṣe dìbéètì yẹn gbogbo wọn náà àáfà ló pọ̀ jù nínú wọn ẹ rí wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá yín nínú ẹ̀sìn ṣùgbọ́n wọ́n ti kùnà wọn lọ sásá bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ìtumọ̀ tẹ́yìn àáfà tẹ́ fi mọ́ tẹ́ fẹ́ tú òun náà ní ìtumọ̀ tó wà lọ́wọ́ wọn ìyàtọ̀ tó kàn wà láàrin yín ni pé bó o lẹ ṣe lè yanjú àwọn allegations yìí torí àwọn allegations tí wọ́n fi kàn náà bì òun ló gbé wọn sá kúrò nínú ẹ̀sìn Islam àwọn allegation yẹn gangan lẹ́yìn gbọ́dọ̀ wà wá bẹ́ẹ̀ ṣe fi solutions láti clear pẹ̀lú mímọ̀ ìbéèrè yẹn náà ni wọ́n béèrè lọ́wọ́ yín bẹ̀rẹ̀ látòrí pé Aisha ọmọ ọdún 6 nìyá ànábì ti fẹ́ ó bá sùn lọ́mọ ọdún 9 ànábì ó fi ọwọ́ sí pé kí èèyàn máa kọ́wọ́ bọmọ òkókó ǹdì kó máa kíìsì ẹ̀ gẹ́gẹ́ bí ẹgbà tí wọ́n ní ìyàwó Aisha tí wọ́n ló gbà wáyé pé ànábì a máa bóun ṣeré pa nínú ọ̀sán àwẹ̀ a máa kẹnu bọ̀hún lẹ́nu kódà wàá máa ní kóun fi aṣọ sójú ara tóun bá ń ṣe menstruation lọ́wọ́ de pé àwọn sì máa ṣeré fẹ́ gbogbo àwọn allegations rádaràda yìí ó tàbùkù bá Islam gbogbo àwọn nǹkan yìí ni àwọn tẹ́ rí ni wọ́n kà nínú ẹ̀sìn Islam tó gbé wọn sá ó kẹni tó wá fẹ́ convince wọn bó lẹ́ ṣe wá yanjú ẹ̀ gbogbo ìbéèrè yìí pátápátá ni Kùránì lè yanjú súrà tí wọ́n tú áyà tí wọ́n tú tó ń túmọ̀ ohun tí wọ́n ń sọ yẹn ẹ padà sínú áyà yẹn ẹ wá pé gbogbo ra yín ju ẹ̀yin àfa nítorí ẹ nímọ̀ ju ra yín lọ ìwọ àfa lágbájá kí ni ìmọ̀ tó mọ̀ kí ni tó rí lórí àwọn allegations yìí kí ni ìmọ̀ tó mọ̀ tá a lè fi yanjú ẹ da ìmọ̀ pọ̀ ẹ gbé opinion ra yín lẹ́yọ kọ̀ọ̀kan ẹ má go outside Quran inú Quran náà ní kẹ́ ẹ ti fi dá wọn lóhùn ohun tí wọ́n ń béèrè yìí pàápàá jùlọ àwọn àfa ó níbi tí wọ́n fẹnu kò sí lórí àwọn allegations yìí torí n tẹ́ ń sọ̀rọ̀ nípa yìí wọ́n ti kọ́kọ́ tó bí baba anybody ẹ̀ sí bẹ́ẹ̀ ńgbà tí wọ́n kọ́ ó máa dì fún yín láti clear tẹ́ mọ yín ò bá kúndé tí ò kún dójú àmì ẹ wá ẹ lọ béèrè nípa níbo làwọn àfa àpapọ̀ àwọn àfa níbo ni wọ́n fẹnu kò sí lórí ọ̀rọ̀ yìí báwo ni wọ́n ṣe yanjú ẹ̀ tẹ́ bá dúró lórí inú Kùránì pé ókè o ohun tí wọ́n tú yìí ẹ padà ẹ wá àwọn àfa tẹ́rí department tú yìí àwọn àfa pín sípò àwọn àfa kan wà oníṣẹ́ wáàsí ni tiwọn àwọn àfa kan àfẹ́ ẹ̀sìn àwọn tó ń mójútọ́rọ̀ ẹ̀sìn àwọn àfa kan wà kéwù ni tiwọn àwọn míì wà wọ́n dá àwọn àlejò lóhùn so àwọn àfa kan ni wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí àwọn tí wọ́n gbàgbà àgbọ́yé lógà tí wọ́n mọ àrọ̀bíyà arábìkì tọ́lọ́wọ́n bá language tọ́lọ́wọ́n bá gbà lérò lórí arábìkì tí wọ́n ń tú yẹn nítorí pé oríṣiríṣi ọ̀rọ̀ kan nígbà míì a máa mìíní nǹkan bíi 10
ṣùgbọ́n Buhari Muslimu àtàbí Tirimizi wọ́n ń tú kùránì pẹ̀lú lárúbáwá tí wọ́n gbọ́ ìyẹn ò sọ wípé kí wọ́n kọ̀rẹ́ẹ̀tì nítorí pé èròǹgbà Ọlọ́run lórí àyà tí wọ́n ń tú yẹn ó máa yàtọ̀ sí nǹkan tí wọ́n ń tú. Ẹ dúró lórí kùránì kẹ́ fi kùránì yanjú ẹ̀, ẹ lọ sínú kùránì ẹ tú, ẹ sọ fún àwọn ẹlẹ́bọ wípé ohun tí Ọlọ́run ọba àlekè ọlá ń gbà lérò lórí ohun tí wọ́n ń tú yẹn òun kọ́ ní ìtumọ̀. Ẹ tú kẹwàá convince gbogbo ọmọ èèyàn, ẹ tú ẹ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kẹ́ ẹ tú fún wọn kí ẹ jẹ̀jẹ́ kó yé wọn wípé ìtumọ̀ tí àwọn tí wọ́n gba àdìsí yẹn wá ohun tí wọ́n gbà lérò kọ́ ni tọ́lọ́run ọba gbà lérò. Ẹ sọ emphatically pẹ̀lú proof láti inú kùránì. ọmọ kìíní kan lórí fóònù kí n tó máa bọ̀ yìí wọ́n fẹ́ yẹra wọn lálẹ́ ọwọ́ fún ní 10,000 naira ọ̀wá wá tẹ́lẹ̀ ọkùnrin wọn tá a jẹ òjì agbọ́n ó tún wá padà lọ ìyẹn wá gbé irọ́ lè lọ́wọ́ ó wá parí irọ́ yẹn tí ó wá ní kó má bínú obìnrin wá dọ́gbọ́ fọwọ́ kẹ̀ ó wá rẹ̀ ní ìmúṣẹ́ bí mo ti ẹ̀fẹ́ bínú mo ṣe rí iná ni ò jẹ́ bínú ìyẹn bá tó ní kó tún pín owó mi tẹ̀ tó bá tún tẹ̀ 10,000 mi lórí fóònù yìí náà mo ti wo ó wá lóhùn ń bọ̀ wá délé tán ọkùnrin yẹn wá pọ̀ ọkùnrin yẹn pé kódà òun ti ń bọ̀ wá òun ti múra òun ti ṣe gbogbo ẹ̀ ọkẹ́ tó 10 minutes sígbà yẹn tọkọ ìyàwó ti wà ní lọ́ọ̀dì ó ti ró tó wẹ́ẹ̀nì ó ti fi gíláàsì ẹ̀ sójú pé òun fẹ́ gbàlejò wọ́n ń nawọ́ àṣírọ́ ní ọ̀nà lọ́ba pè padà pé òun ti rí nǹkan òun o ẹ̀jẹ̀ yẹn ń ya ni o ẹ̀jẹ̀ yẹn ń ya ni o 15,000 lẹ́sẹ̀kẹsẹ̀ ó tún ní kó tẹ 5,000 mi ìyẹn tún tẹ̀. kò sí ìrìn ọkùnrin tí ò ní ta tẹ́tẹ́ àmọ́ àbẹ̀ lọ́hùn kó jẹ́ ajẹ́ ni àbá àwa Yunus ó ti wá ta tẹ́tẹ́ àwọn tó jẹ sùnwọ́n ti jẹ lọ́dọ̀ àfúsá kí ló kù tọ́ máa lò lọ́dọ̀ rẹ̀ tẹ́kùn là alẹ́ ni. kò látọ̀gún mi náà ó sì wọ́n yá. tó báyìí àwọn tó ju ọlọ́mọ ẹ láyé wọn ìníyàwó níjọ wọn ti bí wọn kò sákọọ́lẹ̀ pé wọn níyàwó láyé bí wọn bá wá pàdé ìyàwó oríire kan ní lọ́jà sí fún wọn báwo ló ṣe wá mánéjì oríire yẹn tí ò ní padà torí ibú. ọlọ́kùnrin ní ọ̀sán jà ẹ jà o ẹ pariwo mára yín ṣùgbọ́n ẹ fẹ́ kọ́ sí níjọba tí wọ́n lọ kí àfa ẹ̀ ṣe sùúrù mo ti ń jí oyé wọn ni pé orí àfa yìí ò pé nìyẹn sùúrù tẹ́lẹ̀ tí ó fún ọ ní kọ́ bọ́bọ́ fúnra rẹ ìwọ lọ sọ fún ìyàwó rẹ tẹ́ bá gbé kiri yìí síbi yóò lóhun ti gbọ́ ni o tó bá dijọ́ kejì kọ̀dáàdì gún ohun ẹ káàbọ̀ níbi tó ní ọba gbèsè yẹn ní lọ gbé sí sọ́wọ́ àlùpà ni ó ti lù ú lálẹ́ sótùtù lù lẹ́yìn. àwọn ọ̀rẹ́ obìnrin àtàwọn lọ́wọ́ alákùnúbì etí wọ́n di ẹgbẹ́ rẹ̀ mi sọ pé ìyá wa àwọn obìnrin mímọ́ sọ etí wọ́n di wọn ẹgbẹ́ rẹ̀ sọríta ìgbọ́nà yẹn ìfẹ́ làwọn sọ pé wọn fi ń ṣe yóò máa kó ìrọ̀bọ ni tọ́ọ̀bà wa kọ̀ òní kọ tìjàtìjà ìfẹ́ ni ìwọ ni ó fi kọ̀ àríkẹ́ mo ní ọmọ gbé síbẹ̀ mọ́ kí lè tó fi gbé síbẹ̀ dákun gbé àlejò ń bọ̀ kì í ṣe ibi tá a gbẹ́rù sí ó tuntun wí lọ́tún la ó tuntun wí jọ́ mẹ́rin má wàá dóńdó pé wọ́n lọ gà ìwọ lọkùnrin ọ wàá sọ dákú ẹ̀wà ọ máa wá lù ìsìlámù ní àlóbìnrin o tẹ̀kún lá. yẹ́n náà tẹ́kun rọ́pọ̀kún lẹ́bí ìkọlẹ̀ kọ̀ọ̀kan mi náà sì wá ìdá. ẹ̀mí kẹ̀lọ́ lọ́n ti jọ dára lálẹ́ kìí àmọ́ ẹ̀mí tọ́lọ́ ń dá lára rẹ̀ lábúsá ẹ̀mí tiẹ̀ tọ́lọ́. wọ́n pa àwọn kankan níta abúlé fúta yìí. alàkúlọ̀ alàkúlọ̀. tàwọn tí mo lè mú tọ́ yìí àwọn òkú tí mo wọlé ti fi ìlú dọ́ yìí tó mú ní sukùn ní gbẹ̀yìn. àwọn òkú tí mo wọlé ti fi ìlú dọ́ yìí tó mú ní sukùn ní gbẹ̀yìn. alàkúlọ̀. lọ́kọ́ fi ìlú dọ́ yìí tó mọ̀ ló máa ta lẹ́yìn tẹ́lẹ̀. ó ti mọ̀ pé fi ìlú dọ́ yìí tó mọ̀ ló máa ta ní ẹgbẹ̀yìn tẹ́lẹ̀. ṣé kọ́ni náà òkú yẹn bá ti wọlé yìí tó mú ní sukùn ní gbẹ̀yìn. tó mú ní sukùn gbẹ̀yìn. alàkúlọ̀. alàkúlọ̀. tó mú ní sukùn ní gbẹ̀yìn. tó mú ní sukùn ní gbẹ̀yìn. ìdúmọ̀ ni wọ́n pín sọ́nà méjì. wọ́n pín sọ́nà méjì. ìpín